mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá, mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú fújì wa, mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni, mo máa nà bí Pàṣọ nínú olórin fújì o, mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba, mo bá Bàsídó ọba aláṣàkáṣà òun, mo máa nà bí Bàrúsà tí kọlọmbà àdìfọ̀rùnkẹ́ wọn. Àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí ànábì ò ṣe fi wé ti sàwábà, ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. Kò yé ni èmi ni, yé ni èmi, Ọlọ́run ló ń jẹ́ èmi ni, kẹ́dà yé ni èmi ni, ẹ má ní àwa ni, ẹ yé ni àwa, Ọlọ́run ló ń jẹ́ àwa, kẹ́dà yé ni àwa ni. Ní ẹ̀yin tí ara ń bára níbikíbi tí ẹ ti láǹfààní àti máa wò mí, èmi náà ni tí mo máa ń sọ ní gbogbo gbà pé Ọlọ́run nìkan ni ọba lára tó ṣàrà sínú ara wọn. Ọ̀rọ̀ nípa àṣírí ọ̀rọ̀ tí Dr. Saheed Òṣùpá tí wọ́n sọ sí agboolé fújì gẹ́gẹ́ bí wọ́n ṣe kà á pẹ̀lú bí oníkálukú ṣe wà nínú ipò wọn ìyẹn nínú fújì. Ọ̀rọ̀ tí Dr. Saheed Òṣùpá sọ yìí ó jẹ́ kí àwọn olólùfẹ́ fújì kan kí wọ́n máa sọ̀rọ̀ sí Saheed Òṣùpá pé kí ni ìdí àti ìtumọ̀ tó fi dàbí ní wípé kò dárúkọ Wasiu Ayinde ìyẹn Máyégún fújì. Ẹ wá jẹ́ ká wò ó, gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ mi, olólùfẹ́ àràǹbarà tó jẹ́ pé máa ń nífẹ̀ẹ́ sí àwọn àgbékalẹ̀ prógráàmù tí mo máa ń mú wá, màá wá fẹ́ kẹ́ farabalẹ̀ báyìí nítorí mo fẹ́ mú àṣírí ìdí ọ̀rọ̀ eléyìí tí Dr. Saheed Òṣùpá tí wọ́n fi tó bẹ́ẹ̀. Tá a bá ní ká wò dáadáa, Dr. Saheed Òṣùpá wọ́n sọ̀rọ̀ nípa Fuji template títí wọn, ìbéèrè tí wọ́n fi tó bí wọ́n ṣe tó pé lẹ́yìn Barrister ẹ̀yìn tí ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ Fuji lẹ́yìn Barrister tó jẹ́ pé Fuji Barrister ó dá yàtọ̀ nínú àwọn akẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló fi dàbẹ́ ní wípé Dr. Saheed Òṣùpá wọ́n fò sórí ọ̀dọ̀ Alhaji Àkàndé Abbas Obesere gẹ́gẹ́ bí ẹni tí ó tún kọrin Fuji yàtọ̀ títí ẹ̀ gẹ́gẹ́ bí aláṣàkáṣà tó yàtọ̀, tí wọ́n sì ní àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ tiwọn ní agboolé fújì. Lẹ́yìn náà la tún lè fi àfiwé títí wọn bẹ́ẹ̀ wé ẹni tí ó jẹ́ olórin fújì tí ìlú mọ̀ọ́ká eléyìí tí ó ń la ojú gbogbo fújì sí àwọn nǹkan tí à ń rí ní àsìkò yìí. Tá a bá wá ní ká wò ó, Dr. Saheed Òṣùpá nínú Fuji template wọ́n ní lẹ́yìn Obesere ní ẹni tí àwọn rí pé stáyẹ̀ ìdáyàtọ̀ nínú fújì àti orúkọ. Lẹ́yìn náà la máa tún sọ̀rọ̀ nípa Alhaji Wasiu Alabi Pasuma gẹ́gẹ́ bí ẹni tí fújì títí ẹ̀ tó dá yàtọ̀. Dr. Saheed Òṣùpá ó sọ gbogbo eléyìí ìyẹn nínú Fuji template eléyìí tí òun gbé dání ní agboolé fújì, ìyẹn tí wọ́n bá ní pé kí òun máa tó gẹ́gẹ́ bí ẹni tí ó ní fújì tó yàtọ̀ sí ti àwọn kan. Gbogbo àwa tí a wá jẹ́ olólùfẹ́ ni àṣírí ìbéèrè eléyìí tí èmi àràǹbarà tí mo wá fẹ́ béèrè lọ́gbọ̀n gbogbo wa ni wípé tá a bá wá ní káwé nínú Fuji template Dr. Saheed Òṣùpá àti ẹni ta tún lè pè ní ọba fújì ní Alhaji Wasiu Ayinde Marshal, ẹni tá a bá ní ká wo ohun tí àwọn gbé dání, ṣé kò ní fẹ́ dàbẹ̀ ní wípé Dr. Saheed Òṣùpá ó mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ yìí tàbí ká sọ wípé Fuji template ọ̀dọ̀ títí wọn ni wọ́n tẹ̀lé. Tábà wá ní ká wò ó, ábọ̀mù àkọ́kọ́ eléyìí tí Alhaji Wasiu Ayinde tí wọ́n máa ṣe gẹ́gẹ́ bí onífújì ní àkọ́jà ewé wọn, orúkọ Barrister ni wọ́n fi tà á. Eléyìí jẹ́ kí á mọ̀ wípé Wasiu Ayinde fújì ńlá wà pẹ̀lú àwọn àti Barrister ni wọ́n jọ wà o. Ìdí rèé tí Saheed Òṣùpá tó fi mẹ́nu bà á wípé tá a bá ń sọ̀rọ̀ nínú àwọn tó ń kọ Ayinde ìyẹn Fuji Ayinde, Fuji Barrister, Wasiu Ayinde ni ọ̀gá gbogbo wọn pátápátá. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí ara ń bára, àwọn ìbéèrè tí èmi wá fẹ́ mú wá báyìí ni wípé nínú àwọn Fuji template eléyìí tí Saheed Òṣùpá tó gbé kalẹ̀ yìí àti ti Kwam1 ìyẹn Wasiu Ayinde Marshal pẹ̀lú tí a lè sọ pẹ̀lú ipò eléyìí tí Wasiu Ayinde tí wọ́n dì mú nínú fújì, kí wá ní ohun tí a lè sọ láàrin ọ̀rọ̀ yìí pẹ̀lú tí Saheed Òṣùpá tó sọ yìí? Ẹ wá farabalẹ̀, máa tún wá ní fídíò kan wá níbi tí Saheed Òṣùpá ti sọ̀rọ̀ eléyìí tí ó fẹ́ máa dorí pé ó fẹ́ máa tàwùn sí Kwam1 ìyẹn Máyégún Yorùbá. Ó yá, ẹ wá jẹ́ ká farabalẹ̀ báyìí kí n mú fídíò náà wá ká wá wò ó níbi tí Dr. Saheed Òṣùpá
tó ti mẹ́nu bà ẹni tá lè pè ní. wọ́n bá wá ní ká wò ó dáadáa, ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dáadáa. ibẹ̀ lẹ máa ti rí àwọn nǹkan tí èmi Àràǹbarà tí mo fẹ́ mú wá ní pẹrẹwu. nítorí Dr. Saheed Òṣùpá ó sọ̀rọ̀ nípa Ìjẹ̀bú, bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ nípa àwọn agboolé kan tí wọ́n ń pè ní Àfìdípọ̀tọ̀ mọ́lẹ̀, pẹ̀lú bí àwọn Ìjẹ̀bú ṣe rí, pẹ̀lú àwọn nǹkan tí wọ́n lè dà àti àwọn ète wọn. ó yá ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká wò ó yá. Ìjẹ̀bú ló sábà wo wọ́n ní kérìíra kórìí mára àgbàjẹ̀bú wọ́n fi kọ́mọ lẹ́nà ni. Sọ́ba lówó lọ́wọ́ sálejò kan bá wà o. Saheed wọ́n dọ́gbọ́n fi tàlejò jẹ. Èdè Ìjẹ̀bú mo gbọ́ mo gbọ́. wọ́n rán ọmọ lẹ́jọ́ wà lẹ́jọ́ ni wọ́n ní wọ́n lọ́rọ̀ tí wọ́n bá lẹ́jọ́ tọ́ba ọ̀rọ̀ lọ́tí yẹn wọ́n á fẹ̀nà sọ fún pé wọ́n ní kérìíra kórìí mára àgbàjẹ̀bú wọ́n fi kọ́mọ lẹ́nà ni. Sọ́ba lówó lọ́wọ́ sàlejò kan bá dé o Saheed wọ́n dọ́gbọ́n fi sàlejò jẹ. èdè Ìjẹ̀bú mo gbọ́. Ọgbọ́n ọgbọ́n èdè Ìjẹ̀bú ọgbọ́n 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 pọ̀ èdè Ìjẹ̀bú. Ìjẹ̀bú ló sábà o tálejò bàbá wọn nílé tó àbá lówó lọ́wọ́ wọ́n wá dọ́gbọ́n pọ̀ mọ́ kó wá lọ́rọ̀ tí wá. wọ́n ní kérìíra kórìí mára àgbàjẹ̀bú wọ́n fi kọ́mọ lẹ́nà ni. Sọ́ba lówó lọ́wọ́ tálejò kan bá dán o Saheed wọ́n dọ́gbọ́n fi tálejò jẹ. ariwo kan Ìjẹ̀bú ti gbẹ́jù o Ìjẹ̀bú ti gbẹ́jù wọ́n ti lóye jù wọ́n bété ibì kan jàdá ń bẹ ní Ìjẹ̀bú Òde ìjà òsì ń bẹ ní Ìjẹ̀bú Òde Fìdípọ̀tẹ̀ lágbólé ibì kan mọ̀ ní Ṣọ̀tẹ̀ márùn lágbólé ibì kan tún ni. Ìjẹ̀bú ti gbẹ́jù o Ìjẹ̀bú ti gbẹ́jù wọ́n ti lóye jù wọ́n bété ibì kan jàdá ń bẹ ní Ìjẹ̀bú Òde ìjà òsì ń bẹ ní Ìjẹ̀bú Òde Fìdípọ̀tẹ̀ lágbólé ibì kan mọ̀ ní Ṣọ̀tẹ̀ márùn lágbólé ibì kan tún ni. Ìjẹ̀bú ti gbọ́njù. ìbàfọ́lọ́hún lókè Ẹlẹ́dùmarè Gàdí ẹ gbọ́njù. Ìjẹ̀bú ti gbọ́. olùkápá ẹ̀rọ pẹ̀lú sọ̀bọ̀ méje ìbà àgbàgbà tó lórí ikùn mẹ́rin tòde ayé ìbá bá a súnra kò fàdà láwà tàbí pẹ́sẹ̀rẹ́ má bọ̀ mọ́ pọ̀ láwọn kà mọ́ ọ́nra kù.